الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم. شر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. إليني الدرس الخامس، إذن لك إليك أتنترى دروس اللغة العربية لغير الناطقين بها أقاكني. سعيد إلي جايباني صرا إباراني صرا لاني أو أكيكو لاني أراوا. سعيد صبي كتاب محمد هذا يا ياسر. ṣé tíra muhammadu lélẹ́yìí ni ìrẹ́ yasir? ṣé tíra muhammad lélẹ́yìí ìrẹ́ yasir? yasir sọ pé láà, rárá o. hadha kitabu hamidin. hadha kitabu hamidin. tíra hamid iná ni eléyìí. sa'idu tó sọ pé aina kitabu muhammadin. níbo ni tíra ti muhammad wà? ياسر sọ هو على المكتب هناك. هو lórí tébù lọ́hùn yẹn. هو lórí tébù lọ́hùn yẹn. so lẹ́yìn náà wọ́n ní Sa'id wá sọ pé aina daftaru Ammarin. níbo ni exercise book Ammar wà? níbo ni exercise book Ammar bolo wà? Yasir dáhùn sọ pé huwa ala maktabil mudarrisi. huwa lórí tébù olùkọ́. Sa'id sọ pé qalamu man hadha ya Aliyu. qalamu man hadha ya Aliyu. gègé kọ̀wé ta ni eléyìí? ta ló ní pẹ́ẹ̀nì yìí? ìrẹ́ Ali. Ali dáhùn pé hadha qalamul mudarrisi. hadha qalamul mudarrisi. gègé kọ̀wé olùkọ́ iná ni eléyìí. Sa'id sọ pé ayna haqibatul mudarrisi. ayna haqibatul mudarrisi. níbo ni báàgì olùkọ́? bó ni àpòwé olùkọ́ wà? Ali sọ pé hiya tahtal maktabi. hiya tahtal maktabi. ó wà ní abẹ́ tébù. ó wà ní abẹ́ tábìlì. so eléyìí òun ni ìdánilẹ́kọ̀ọ́ wa nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí, nínú ad-darsu al-khamisi. nǹkan tí a máa kọ́ níbẹ̀ òun ni al-mudafu wal-mudafu ilayhi. al-mudafu wal-mudafu ilayhi. The possessed and the possessor. The possessed and the possessor. so náà ni ntí a fi ń tì sí nǹkan kan. so ẹni tó ní nǹkan àti nǹkan tó ní, àbí nǹkan tó possess nǹkan àti nǹkan tí ó ṣe kíni, nǹkan tí ó possess. so ní ibi a rí akitabu muhammadin. akitabu muhammadin hadha. so kitabu muhammadin yìí, kitabu the first thing tabari òun ni in tí wọ́n possess. òun ni mudaf. òun ni ta fi ń tì sí nǹkan. so the second thing òun ni mudafun ilay. òun ni possessor. òun lẹni tó ní nǹkan yẹn. láti pé kitab, tírà, muhammad. so tírà muhammad. tírà muhammad.
so bí ó ṣe rí iná nílé. So mudaf wá ní mudaf kò kí ń gba definite article, kò dẹ̀ kí ń gba indefinite article. Kò kí ń gba definite article, yàní pé kò kí ń gba alif àti lam. Kò dẹ̀ kí ń gba indefinite article tí ṣe tanwin, kò kí ń gba tanwin. So wọ́n túmọ̀ sí pé a gbọ́dọ̀ sọ pé kitabun muhammadin, kitabun muhammadin, tó bá ṣe ń rí kitabu muhammadin, so bí ó ṣe wà náà nìyẹn. A gbọ́dọ̀ sọ pé kitabun muhammadin, a gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀, wrong. So indefinite article nìyẹn, yẹn tanwin. So bẹ́ẹ̀ náà wà ní kò ní gba definite article, kò ní gba alif àti lam ká wá sọ pé alkitabu muhammadin, alkitabu muhammadin, a gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀. So eléyìí ó wrong, eléyìí ó wrong. So torí pé mudaf yẹn ní ó ti wà definite by position, so kò tún ní di definite article kankan mọ́, kò ní di alif àti lam mọ́. So bó ṣe wà yẹn á padà máa mà ní pé nínú àwọn ọ̀rọ̀ tó wà definite tó jẹ́ ma'arifa, òun ni al-mudafu ila al-ma'arifa, òun ni tá bá fi tì sí ma'arifa. Kẹ́límà gbólóhùn tá bá ti fi tì sí gbólóhùn kan tó jẹ́ definite tó jẹ́ ma'arifa nínú àwọn ma'arif, so irú gbólóhùn náà nǹkan òun náà ti jẹ́ definite báyìí, òun náà ti jẹ́ ma'arifa báyìí. So a padà máa mẹ́lẹ̀ lọ́jọ́ iwájú insha Allah ta'ala. So lẹ́yìn náà eléyìí tó ní ṣe pẹ̀lú mudaf náà nìyẹn. Mudaf nǹkan méjì láti mọ̀ nípa ẹ̀ nísìnyí. Alákọ̀ọ́kọ́ òun ni pé kò kí ń gba tanwin. Mudaf kò kí ń gba tanwin. So tẹ́lẹ̀tẹ́lẹ̀ a lè sọ pé kitabun àti muhammadun, kitabun lọ́tọ̀, muhammadun lọ́tọ̀. Ṣùgbọ́n tí a bá ti fi wọ́n ti síra wọn, tí eléyìí jẹ́ mudaf, tí eléyìí jẹ́ mudafun ilayhi, tanwin tó wà lórí mudaf yẹn, tó wà lórí first word yẹn, yóò ṣe kí ni, yóò parẹ́. So bákan náà a lè sọ pé alkitabu ìpínlẹ̀, alkitabu muhammadun, alkitabu muhammadun. Wọ́n tó bá ti di pa fẹ́ fi wọ́n ti síra wọn, kò ní ṣe kí ni, kò ní gba alif àti lam. Alif àti lam yẹn yóò ṣe kí ni, yóò pòórá. Alif àti lam yẹn yóò pòórá. So yóò wá di kitabu muhammadin. Kitabu máa jẹ́ mudaf, muhammadin yóò máa jẹ́ mudafun ilayhi. So nǹkan ẹlẹ́ẹ̀kejì òun ni pé mudafun ilayhi yìí mudafun ilayhi, so yóò máa wà ní genitive case, yẹni pé yóò máa jẹ́ majrur bil kasra, yóò máa jẹ́ majrurun bil kasra. So bí ṣeré náà ni eléyìí. Ó sì lè ní tanwin tàbí kó ní alif àti lam. Ó lè ní tanwin tàbí kó ní alif àti lam. Yẹni pé mudafun ilayhi ní tiẹ̀. Ìyẹn possessor ó lè jẹ́ nǹkan tí yóò ní alif àti lam, tí mudaf ò lè ní tiẹ̀. Ó sì lè jẹ́ nǹkan tí ó ní tanwin tí mudaf ò lè ní. Yẹni pé a gbà lọ́wọ́ mudaf, a gbà kúrò lọ́wọ́ mudaf, a sọ pé òun ò lè ní tiẹ̀. Ṣùgbọ́n mudafun ilayhi òun lè ní méjèèjì. Òun lè ní méjèèjì. So àpèjúwe mudaf àbí mudafun ilayhi tí ó gba kíni, tó gba alif àti lam, àbí ilé tó gba tanwin, òun lè lè tàn níbi aina daftaru ammarin, aina daftaru ammarin, aina kitabu muhammadin. Sáré pé muhammadin ó gba tanwin, ká má gbàgbé àti ṣàlàyé síwájú wípé kẹ́límà yọkan kò lè gba tanwin kó tó wá ní alif àti lam. Ó túmọ̀ sí pé àpèjúwe ti mudafun ilayhi possessor tó máa ní alif àti lam á wà síbòmí ni, kò ní jẹ́ pé ibi tá ti rí tanwin náà láti rí. So ká wá sísàlẹ̀ ọ̀rọ̀ Yasir tó sọ pé huwa ala maktabil mudarrisi,
huwa ala maktabil mudarrisi. Sáré pé al-mudarrisi gbogbo alif àti lam òun ni mudafun ilayhi, òun ni mudafun ilayhi. So bí ó ṣe rí iná ni eléyìí. So lẹ́yìn náà nǹkan mi tí a tún kọ́ níbí òun náà ni yá qalamu man hadha ya aliyu. So yá yìí wọ́n máa ń pè ní vocative particle. Vocative particle. So yẹn ni pé adatu nida. Adatu an-nida. Ntí a fi máa ń ṣe kí n ta fi máa ń pèpè. Ta fi máa ń call upon someone or something. So noun tó wá tẹ̀lé, noun tó bá tẹ̀lé yá yìí, dhamma ẹ̀yọ̀kan lásán iná ló máa ń ní. Dhamma ẹ̀yọ̀kan péré iná ni yóò ṣe kí ni, iná ni yóò ní. Ya aliyu, ya ammaru. Ẹni pé kò gbọ́dọ̀ gba tanwin mà, kò gbọ́dọ̀ gba tanwin. So bí ó ṣe rí náà ni iná lélẹ̀. So yá yìí ó dá gẹ́gẹ́ bí kí ẹ máa sọ fún èèyàn ni pé ta'ala wá. So ìtumọ̀ rẹ̀ iná nìyẹn tí ó ń túmọ̀ sí iná nìyẹn. So lẹ́yìn náà nǹkan mi tí a tún rí níbi òun ni tahta. Ayna haqibatul mudarrisi. Bí a ti Sa'idu bèrè pé bó ni báàgì olùkọ́ wa, ó dáhùn pé kí ni hiya tahta al-maktabi. Ó wà ní under the table. So tahta ó jẹ́ zarfu makan. Àpàdà máa kí ni ká tó ń jẹ́ zarfu lọ́jọ́ iwájú insha Allah wa azza wa jal. Ṣùgbọ́n tá a kàn fẹ́ mọ̀ níbí òní pé word àbí noun tó bá tẹ̀lé tahta yóò máa wà ní genitive case. Yóò máa wà ní in tí ó jẹ́ majrur. Torí pé mudafun ilayhi náà ni bá ṣe rí al-maktabi níbí. So òun náà wà nípò mudafun ilayhi ni. Mudafu wádà mudafu ní tahta. Mudafu ní tahta. Ibi tá a bá ti rí tahta àti lọ́mọ pé kí ni mudafu náà ni. In tí ó wà lẹ́yìn rẹ̀ mudafun ilayhi náà ni. Mudafun ilayhi iná ni yóò jẹ́. So bí eléyìí bó ṣe rí iná ni wọ́n ní pé tamarin exercises. Ajib anil as'ilati al-atiya. Dáhùn àwọn ìbéèrè tí ó ń bọ̀ yìí. Aina kitabu Muhammadin. Ibo ni tírà Muhammad wà. Aina kitabu Ammarin. Ibo ni tírà Ammar wà. Aina haqibatul mudarrisi. Ibo ni báàgì olùkọ́ wà. So lẹ́yìn náà ilé tó tẹ̀lé wọ́n ní pé adif yẹn tamrin alákejì wọ́n ní adif il-kalimata al-ula ila thaniya. Adif il-kalimata al-ula ila thaniya. Fi kalima alákọ̀ọ́kọ́ fi ti sí ẹlẹ́kejì. Yẹn ni pé wọ́n ní ká fọ́ọ̀mù possessive phrase. So lẹ́ni tí ó máa lo àwọn ọ̀rọ̀ méjèèjì yìí. Àwọn ọ̀rọ̀ méjèèjì tí wọ́n fún wa yìí. Kitabun wọ́n fún wa lápèjúwe wọ́n ní kitabun Muhammadun ìpínlẹ̀. Méjèèjì wa kitabun Muhammadun lọ́tọ̀ọ̀tọ̀. Káwá fi wọ́n ti síra wọn. Yodikin kitabu Muhammadin. Kitabu Muhammadin. Ẹlẹ́kejì maktabun al-mudarrisu. Maktabun al-mudarrisu yodikin maktabul mudarrisi. Maktabul mudarrisi. So wọ́n fún wa ní àwọn àpèjúwe oríṣiríṣi. Qalamun hamidun. Miftahun albaytu. Baytun abbasun. Dukkanun attajiru. Naam bí yóò ṣe rí náà ní ilé.
إليك تمام اقرأ واكتب مع ضابط أواخر الكلمات. وني read and write with the correct ending. وني كاكا كاسيكو pẹ̀lú fífi àmì tó yẹ ìgbẹ̀yìn àwọn kẹlímátì káfíìsì. Read and write with the correct ending. So lẹ́ni tí abúkátà láti note a rí pé àti kẹ́kọ̀ọ́ àti kọ́ nǹkan tuntun síwájú nípa mudaf àti mudaf ilayh. Wọ́n fẹ́ ká practice ẹ̀ níbí. Wọ́n fẹ́ ká practice ẹ̀. So ká lọ mọ̀ pé al-mudaf òun lélẹ́yìí tẹ́ pé kò ní gba tanwin, kò sí ní gba kíni, kò ní gba alif àti lam. Àdìgún ọkọ alif àti lam sí ọ̀rọ̀ àkọ́kọ́ báàbù al-madrasa. So wọ́n kọ́ sí. So lẹ́yìn náà ni pé mudafun ilayhi yóò máa wà ní genitive case, yóò máa jẹ́ majrur, yóò máa jẹ́ majrur, yẹn pé yóò máa gba kasra, yóò máa gba kasra. So a gbọ́dọ̀ wá máa kà pé babul madrasa. So a gbọ́dọ̀ pé a sì gbọ́dọ̀ kọ́ dáadáa pẹ̀lú àmì tó yẹ kí gbà. So lẹ́yìn náà iqra, ẹlẹ́kẹ̀ẹ́ni wọ́n ní iqra, read. So aka gbélé inshallah ta'ala pẹ̀lú ohun wa. So ti di number 20. lẹ́yìn náà tẹ̀mẹ́rin ẹlẹ́kẹ̀ẹ́rin pé kawwin jumalan mufidatan bimal'il faraghi fima yali. Wọ́n ní form sentences tó ṣàǹfààní pẹ̀lú kíni, pẹ̀lú kí a fill àwọn blank tí ó ń bọ̀ yìí. So a fi yẹn pé a fi àwọn mudaf a fi sí wọn, a fi àwọn mudaf a fi sí wọn, gbà mí mudafun ilayhi. So albayti mughlaqun, wọ́n fi blank síwájú albayti. So ntí yóò bá yẹ báyìí a fi sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So lẹ́yìn náà tẹ̀mẹ́rin ẹlẹ́kẹ̀ẹ́fà wọ́n ní pé sahih التركيبات التالية. صحح التركيبات التالية. correct àwọn ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ tó ń bọ̀ yìí. So correct wọn. Ṣé bí wọ́n ṣe kọ́ tàbí tí wọ́n kọ kalẹ̀ mistake ni, error ni. So wọ́n á fẹ́ ká correct wọn. القلم الطالب. باب السيارة. بنت حامد. الرسول الله. اسم الولد ابن المدرس. So wọ́n fẹ́ kí a correct gbogbo ẹ̀. So lẹ́yìn náà number 7 wọ́n ní pé muhammadun ya muhammadu. Muhammadun ya muhammadu. Ustadhun ya ustadhu. Aliyun ya aliyu. Aliyun ya aliyu. Khalidun rada. Khalidun ya khalidu. Khalidun ya khalidu. Waladun ya waladu. Adi ṣàlàyé síwájú nípa almunada. Almunada. So wọn náà ni tí yẹn harfu adatu nida tí ṣe ya ilé tàfi máa ń ṣe kí n tàfi máa ń pèpè. So vocative particle. A sì jẹ́ kó yé wa pé noun tí ó máa wá lẹ́yìn almunada yóò jẹ́ kí ni, yóò jẹ́ in tí ó gba dhamma ẹ̀yọ̀kan lásán, kò ní gba tanwin. So wọn náà láàrin níbí báyìí muhammadun ya muhammadu. Ustadhun ya ustadhu. Khalidun ya khalidu. Waladun ya waladu. So òun lè lè báyìí. Wọ́n practice ẹ̀ nísàlẹ̀. wọ́n ní iqra waktub, kọ́ kí o sì kà á. Ma'a dabiti awakhiril kalimat, pẹ̀lú fífi àmì tó yẹ sí ìgbẹ̀yìn àwọn gbólóhùn yìí. Naam. lẹ́yìn náà number 8. Number 8 wọ́n ní iqra'il mithal al-atiya
ثم كون أسئلة مثله مشيرا إلى الصور التالية. wọ́n ní kó make questions on the pattern of the example with the help of the pictures. So wọ́n ní ka àpèjúwe tó ń bọ̀ yìí, ka àpèjúwe yìí tó ń bọ̀ yìí. Lẹ́yìn náà kó wá fọ́ọ̀mù àwọn ìbéèrè tó jọ àpèjúwe yìí lẹ́ni tó ń tọ́ka sí àwọn pictures tó rí níwájú ẹ̀. A rí i pé níbí wọ́n ya alkitab, wọ́n ya ìwé, wọ́n ya tírà. So lẹ́yìn náà wọ́n á mú béèrè wá pé kitabu man hadha, kitabu man hadha, whose book is this? Tírà ta ni eléyìí? So wọ́n á ya àwòrán mi, qalam, qalamu, qalamun, bákan náà alqamis àti albayt, bákan náà assarir. So a ṣe kíni, a wá fọ́ọ̀mù questions, a fi máa béèrè nípa àwọn nǹkan yìí. Pẹ́ẹ̀nì ta lélẹ̀, kọ̀mísù ta lélẹ̀, báyìtù ta lélẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So lẹ́yìn náà kitabu man hadha yìí, kitabu man hadha. So eléyìí su'alun anil aqil, ìbéèrè nípa nǹkan tó ní làákàyè ni. So torí pé man yìí, so gẹ́gẹ́ bá a ṣe kọ́ ní ìbẹ̀rẹ̀ tírà yìí, wọ́n ní pé man, wọ́n sọ pé man hadha, so ta ni eléyìí náà. Unlike ma wà fún irrational something, ṣùgbọ́n man ó wà fún nǹkan tó bọ́ rational, ó wà fún èèyàn lápèjúwe. So wà fún woman being. Naam. So kitabu man hadha, wọ́n béèrè nípa èèyàn tó ní làákàyè náà, béèrè nípa living thing tó ní làákàyè náà ní eléyìí. So lẹ́yìn náà wọ́n ní number 9, wọ́n ní ismun òun ni orúkọ. Ismul waladi Muhammadun wasmul binti Zainabu. Ismul waladi Muhammadun, orúkọ ọmọdékùnrin náà òun ni Muhammad. Wasmul binti Zainabu, orúkọ ọmọdébìnrin náà ni Zainab. Ismul mudarrisi Hamidun, orúkọ olùkọ́ ni Hamid. Masmul mudiri, kí ni orúkọ mudir? Kí ni orúkọ olùdarí ilé ẹ̀kọ́? Ibnun, ẹlẹ́kejìlẹ̀, ibnun òun ni son, ọmọ iná ni ìtumọ̀ ilé. wọ́n ní ibnu Khalidin fil madrasati, ọmọ Khalid wà ní ilé ẹ̀kọ́. Wa ibnu Hamidin fil jami'ati, ọmọ Hamid wà ní jami'a. So ọmọ Khalid wà ní madrasa, wà ní school. So bóyá JSS school or SSS school. ṣùgbọ́n ọmọ Hamid tí wọ́n wà ní jami'a, wà ní university. Ibnul mudarrisi fil fasli, ọmọ olùkọ́ wà ní inú yàrá ìkàwé. Ayna ibnul mudiri, bó lọ́mọ mudiru wà ní tiẹ̀. Ntí a rí níbi lásìkò níbi ibnun àti ismun, òun ni pé ism àti ibn wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú hamzatul wasli. Hamza yìí tá kí ń rí bí alif yìí, tá kí ń rí hamza lórí rẹ̀ yìí, òun náà ń pè ní hamzatul wasli. So kí wá ní nǹkan tá fẹ́ mọ̀ nípa rẹ̀? So náà ni pé tí hamzatul wasl ó bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó yẹ pé òun ló wá níbi wọ́ọ̀dù kan, ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó yẹ pé wọ́ọ̀dù yẹn la rí níbẹ̀rẹ̀ ọ̀rọ̀,
hamza yẹn yóò máa dún lórí ẹnu wa a máa rí a máa gbọ́ a pè tí ó hàn lórí ahọ́n létí. Ismun, ismul waladi muhammadun, orúkọ ọmọ náà rí pé mudaf àti mudaf ilayhi tó ní ismul waladi, orúkọ ọmọ, orúkọ ọmọ. So bẹ́ẹ̀ náà tí yẹn bá bímọ tó fẹ́ bẹ̀rẹ̀ kí lórúkọ ọmọ a sọ pé masmul mawludi, masmul mawludi, kí ni orúkọ ọmọ tuntun. So àwọn méjèèjì yìí ismun àti ibnun tí wọ́n bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ a ṣe kí ni a pè wọ́n a gbọ́ wọn a rí i pé wọ́n wà níbi èyí tí wọ́n kọ kalẹ̀. Ṣùgbọ́n tí wọ́n bá wà láàrin a drop pronunciation wọn yóò dà gẹ́gẹ́ bíi pé wọ́n sì ń bẹ̀ mọ́ ni. Tá a rí i pé ismu yìí òun ní níbẹ̀rẹ̀ ismul waladi yìí òun náà wá tún ní níbi wasmu yìí bẹ́ẹ̀ kan náà masmu yìí òun náà nìyẹn wabnu òun náà nìyẹn. So káwa wò nísìn ismul waladi muhammadun tá a rí i pé ó sound lórí ahọ́n wa ismul waladi muhammadun ó sound. Ṣùgbọ́n eléyìí wasmul binti zainabu, wasmul binti zainabu ó dà gẹ́gẹ́ bíi pé wáwì látòrí wáwì wàá fò sórí síìnì náà ó dà gẹ́gẹ́ bíi pé àfò látòrí wáwù sórí síìnì wasmul binti zainabu. So tó bá ti wà láàrin ọ̀rọ̀ báyẹn yóò ṣe kìíní yóò wà dropped agbèjù sílẹ̀ àní pé ismul mudarrisi hamidun masmul mudiri rẹ̀ lọ́ fi jẹ́ pé ó rọ́ǹgì tàbá fẹ́ bèèrè pé kí lórúkọ yẹn ká sọ pé ma ismuka, ma ismuka kò tọ́ ó sì rọ́ǹgì. So n ta sọ ní pé kí ni masmuka, masmuka kí ni orúkọ rẹ̀. So òun náà ilé níbi ibnu náà ibnu khalidin fil madrasati ọmọ khalid wà ní kíni wà ní ilé ẹ̀kọ́ wà ní madrasa wabnu hamidin fil jami'ati wabnu hamidin fil jami'ati. So bí yóò ṣe rí náà ní iná ní eléyìí. سلينا وصفه اقرأ ما يلي كا إن كتم بي كان كتم بي مراعيا فواعد نطق همزة الوصل لأني تي أنشا كيسي àwọn òfin òfin tó de ìpè hamzatul wasl aka ẹni tí ó ní lọ́kàn pé hamzatul wasl o tó bá wà níbẹ̀rẹ̀ báyìí la ṣe máa ń pè tó bá wà láàrin báyìí la ṣe máa ń pè. So bí ó ṣe rí náà ní eléyìí. lẹ́yìn náà alkalimatul jadida the new vocabularies. الكلمات الجديدة the new vocabularies. الرسول الرسول messenger òjíṣẹ́. الكعبة كعبة. الاسم name orúkọ. الابن ọmọ son. العم العم so on grand uncle or paternal uncle ẹ̀gbọ́n bàbá èèyàn àbí àbúrò bàbá èèyàn lọ́kùnrin òun ni ammu. Feminine rẹ̀ òun ni ammatun so ẹ̀gbọ́n bàbá èèyàn àbí àbúrò bàbá èèyàn lóbìnrin òun ni ammatun al-ammatu. So al-khalu òun ni maternal uncle òun ni ẹ̀gbọ́n yéèyàn àbí àbúrò yéèyàn ẹ̀gbọ́n yéèyàn àbí àbúrò yéèyàn lọ́kùnrin tó bá jóbìnrin lẹ́gbọ́n bàbá èèyàn àbí ẹ̀gbọ́n yéèyàn yóò máa jẹ́ khalatu khalatun al-khalatu. lẹ́yìn náà al-haqibatu bag as-sayyaratu
mọ́tò. الشارع street. مغلق closed ó wà ní títì. تحت under. هناك níbẹ̀ yẹn there. المهندس engineer. المهندس engineer. so níparí wọ́n mú ọ̀rọ̀ méjì wá sayyaratu المدرسي. sayyaratu المدرسي wọ́n ní pé sayyaratu mudafun ni المدرسي mudafun ilayhi. possessed possessor. ta ló ní mọ́tò? òun ni almudarris. kí ni almudarris ni? òun ni mọ́tò. so bí ó ṣe rí náà ní eléyìí ní ìparí ad-darsu الخامس التي نترى دروس اللغة العربية لغير الناطقين بها. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.